bí n bá wá inú ọ̀tá ó mọ̀ dùn bí n bá wá lónìí àwọn kan bẹ ní èèyàn mẹ́ta lọ́wọ́ yìí lálẹ́ bàbá wa Yahya Salaty ẹni tó wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí irú wa báyìí àwa lè ní àwọn ẹbí tọ́kàn gbàgbà bàbá wa Khalifa àti gbogbo orú wọn bẹ́ẹ̀ méjì ẹlẹ́ẹ̀kẹta lẹ́nu tí wọ́n ní ẹlẹ́lọ́gbọ́ kí ni wọ́n wí. ẹ̀yin tí wọ́n rán bá àwọn tẹ̀mí ọmọ yín tẹ̀ ẹ̀ mà mí Buhari Musa ló dúró yìí ẹ̀ wojú àti ń fà bọ̀ ni. ẹnu ìkìlọ̀ tí mo wá ṣe ní ìlàlẹ́ yìí ìkìlọ̀ tí mo wá ṣe fáwọn ọmọ kíwútà ń bọ̀ lẹ́yìn ẹ̀dùkáyé yín ọ̀dà kálíkìyàmà yín ọ̀dà ẹ̀ wo àwọn séwù láyé lónìí ẹ̀ tàn náà ẹ̀ wòlú o wo bí o ti ń bọ̀ wo bí o wà o ẹ̀ wò yẹ séwù tí ọmọ akọjá lọ sí wọn pé anagun ẹ bọ́ gbọ́n wọn dá sí ẹwọ ẹsẹ̀wù tí ọmọ kọjá lọ sí wọ́n pé àwọn náà wọ́n ń lọ ni wọ́n pé wọn ò tiẹ̀ tó nǹkan wọ́n wò pé àsìkò tó nǹkan sóhun náà nù. ẹwọ ẹsẹ̀wù tí ń lọ nù ayé lónìí tó ti pé jọ́lì kìyàmù wọn dáná. ẹwọ ẹsẹ̀wù láyé lónìí tó ti pé ọ̀sán wọn àáfà alẹ́ wọn babaláwo ni wọn. ebe mọ̀ wọ́n ebe mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ owó àti ti ń bẹ ní àtòwò àti kéréje àtòníwò àti alágúnlé àtòwò àti aládàńlá irú tiwa yìí ebe dá wọn mọ̀ ǹjẹ́ èéṣe tẹ̀ ṣe wá sí wọn èéṣe ibà fà lẹ́ pera yín. ọ̀rẹ́ mi Adénúgà ń bọ̀ wá ṣàdúrà fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ebe mọ̀ wọn àfà ebọ́dọ̀ àfa àkàlà wáyé wàlíyé Ọlọ́run ọmọ wàlíyé Ọlọ́run téèyàn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ kọ́ yóò sì kò bínú Ọlọ́run. ẹ̀yin oníwàásí tẹ ẹ wádọ̀ bàbá wa Yahya Salaty lálẹ́ yìí bọ́ọ̀ ń bá bú ẹ̀gbọ́n mi wọ́n bá ọ sọ láti fi kúrò láyé ni ẹ̀gbọ́n mi kìí ṣe bàbá mi o ẹ̀gbọ́n mi tẹmí rẹ jọ mú yàn bọ bá fẹnu tí ọdá kan wọn bọ sọta níwájú Ọlọ́run wọn fi yín wulẹ pé àbá àti àmọ́ báyẹn sọta fi yín wulẹ èmi àtọrọ èmi náà sọ bọlọ pé ìwọ ló ní ká okùn ẹbí òní kò gbọdọ̀ já ẹbí mi ní bùn aláwọ ní ẹ̀yin tí wọn bú bàbá yín tẹ wọn bẹni tí wọn bú bàbá yín ṣọ̀rẹ́ sí òyìn njẹ́ ọba ti bá bá mi ọdẹni tí wọ́n bá sọ̀tà tó débi kúrò láyé. bàbá wa Yahya Salaty ẹ wò yàn bá rìn bẹ́ẹ̀ bá ń bá yàn sọ̀rẹ́ bàbá wa Amiru Jais bẹ́ẹ̀ bá ń bá yàn rìn bàbá wa Amiru Jais bẹ́ẹ̀ bá ń bá yàn jẹ́ bá ń bá yàn mu nbí abẹ́ bá lágbára sí ẹ má fi hàn bẹ́ẹ̀ bá fi hàn yóò rí yín fi. tó ti mọ bí owó ti mú yín. ọ̀rọ̀ tí mo wá sọ lálẹ́ yìí ẹ̀yin tẹ́ bá wá tẹ́ gbé kíní sápò kíní ó sì rẹ́kọ́ọ̀dù àbí kílẹ̀ ń gbé kíní tẹ́ ń gbé sápò ni ẹ̀ka dáadáa pé ẹ kóòtù mi pé Buhari Musa ni àti bá bọ̀ ọjọ́ pé àti mẹ́mbẹ́ kì í parí. bàbá wa Yahya Salaty ẹ wò yẹn bá ṣọ̀rẹ́ ẹ sì wò yẹn bá bọ̀wọ́ torí ti ń bẹ lábẹ́ ìkànnì ju tẹni tí ń yìnbọn lójú ogun lọ bí alòkà. wọ́n pẹ̀lú mi láàfà ó sì di lórí eré odò láti bá ó sì pa kájà aṣọ pupa láńtà dúdú láńtà pupa láńtà rẹ àfa náà nù ẹ sì mọ èéṣe tẹ jagun ìsìlámù lára arú yìí ní kápárù yìí rẹ kó láyé ẹ rí pé ń ṣe ayé lọ́nà ni ebe ẹ máa rú wọn babalágége jagun ìsìlámù wọn fi wọlé Ọlọ́run lọ ni. bàbá wa aláàjì àgbà pẹ̀lú jẹ́jẹ́ rẹ̀ ọjàgún lẹ́nu wọn bá ti kún lágbára mọ́ fi wọlé Ọlọ́run lọ. inú àwọn tó jagun ìsìlámù láyé tó sì làmì tó láàka inú wọn ni bàbá wa ń dá Salaty àgbà wà.
الله تعالى عنه. ìwọ tó ń bá ń jẹ́ ọmọdọ́mọ kéwú àwọn tá a kà á lẹ́wọ̀n yìí bọ́ ọ bá jáde kó orí tí ń fàbùkù kan àwọn àlùfáà kọ́ ọ wá fáyà kan náà sí ọ̀rẹ́ àti tó ké owó ìbọ́lọ́run lónìí ẹni ó fi pa ni yóò dà á lẹ̀ ẹni ọlọ́run fún wọ́rẹ́ yóò dà á lẹ̀ ẹni tí ń jà á gbà yóò dà á lẹ̀ oníjìbìtì inú wa yóò dà á lẹ̀ ẹni wọn ò yẹn lọ́rùn mú ẹni tí ń fi pa wá ẹni wọn ò gún lódó nù yín ẹni tẹ́ bá ń fi pa owó kí ẹni tí ní nkúrọ́ wá kí tẹ̀ wá ń kó olówó ni tí ó sì lè fún yẹn ní 2 million tẹ̀ wá ń kó olówó. وأبطأ عيسى عليه الصلاة والسلام لذلك الوقت حتى دخل وقت العشاء إلى آخره. إذا وقت دي أبطأ إتي إذا يبي ọtara kí n wáyé ìyá mi fẹ́ ìyá mi láìké yìí wọ́n láìké yìí ọ̀sà gbogbo ẹ̀ mọ́ra wọn ń gbé bọ̀ wálé ìyàwó fẹ́ kí ìyọ̀ jẹ wọn kíyàwó jẹ wọn ọmọ kó náà sanjọ́ fún ìyá. fọlọ ma sọ adàlí jabal ń lọ gun eré òkè. ó gun eré òkè tán. wọ́n máa wulẹ̀ kàṣíìsà wọ́n máa wulẹ̀ kàṣíìsà gbogbo nítorí ewé tó wà lórí gbogbo ẹ̀. wọ́n lè bá pààlà ọ̀gẹ̀dẹ̀ ọmọdé نظر إليها ويجوه يا رواية وهي نائمة في ميعادها لا إله إلا الله قولي الصلاة أبائي وظن أنها أدت الفرائض نوار بيتها يا متي شيء بعد ذلك خصوصا يقول لك موسى هو تيو كوبكالي هو دعا العسيسة واستقبل المعرابة ومطوع له كوبتيا هو قجاسا يتينا ولم يزل قائما إلى الليل إيسا يقوم تيو في داني كوبو ثم نظر إلى أمه أتوه يا رب يا مشي سنان ونادى بصوت عسير من قلبي خاشعين إمام ياري lẹ́ni tí bàbíjẹ́ ti gba ọkùnrin rẹ̀ wá pàmò asalaamu aleykum ya amú alájọ ọlọ́pàá máa bá yìí ọ̀dà hajjama lẹ́yìn òun ti dé wà fẹ́rẹ̀ sọ ìmọ̀ àwọn tí ń gbà wí ti gbà fẹ́ ti sínú ọwọ́ kọfọlẹ̀ àmìlúnà àwọn tí máa ń dìlú síwájú ọlọ́pàá wọ́n ti dìde ọmọ bá wíkì látòkè mọ̀nà látòkè mìnà ẹmọ mójú kó mi àwọn kìrá wa ní lọ́pàá tó bá dé láì mójú kọ́ àtàràmọ̀ wọ́n máa bá wíkì látòkè mìnà ìlà ibadatu rahman ẹ wá ló ṣẹlẹ̀ sí ìyá ẹ wá sí ta wá sí ní ọ̀rọ̀ já ọba tó padà sáyé fàkọ́ọ̀lá ìnà lè bá ti náwó ní aláwọ̀tẹ̀ ní ma bẹ̀rù àwọn apákan ní tí ẹ̀mọ́ gbà bí ẹ̀mọ́ àpákan wọn lójú àti àwọn sún báyìí rí sún mọ́sí pàkọ́ bá lẹ́nu ẹ̀rọ ọ̀bà ó tó padà sáyé rẹ̀ wọ́n lámà yá kúl ṣe án àníbi sọ sí ńgàtà náà wọ́n jẹ́ gẹ́gẹ́ hàtà madọ́ sólùsọ fàdí títí òru fi pín sí ìdámẹ́ta kejì ní òru kó fi dé bizalika bardu ummi láti fi lè ṣe dáadáa fún ìyàtọ̀ pé bil iftitari máa láti bá ìyá rẹ̀ ṣe kí bí ìyá lọ́ba sí lómi lómi sí Allah. wàlàmù yẹsẹ̀lì ọ̀yà gbogbo fanada bisawtin asiri wọ́kálìmẹ̀ magimumi ni wọ́n ń pè ìyá rẹ̀ pẹ̀lú ohun tí bàbá jẹ́ wọn bẹ́ẹ̀ àti ọkàn tó ti kó fún gbogbo tí ń jẹ́ máa rò bẹ́ẹ̀. kí ló dé. ló wá ṣẹlẹ̀ láyọ̀ lọ. asalaamu aleykum ya Amar. ìyá mi kí ọlọ́run kó bá yín. wàrájà ó tó padà wàsíkì bẹ̀rẹ̀ mi rọ̀ ó tó padà sáyé hàtà tọ́lá alifajì bẹ̀rẹ̀ lọ. ìbájà rí bá fi yọ. sọ́mọ gbọ́dọ̀ àdáwù aláhàdíhà ọwọ́ bí ẹ̀kẹ́ yàrá báyìí. lẹ́kẹ̀ẹ́ màmá rẹ̀ báyìí. ọ̀fàmọ̀ hu aláfàmùhà ó tún gbé aláfàmùhà ó tún fẹ́ gbé ẹ̀kẹ́nu yá oníkì yomi ọwọ́ yìí náà di ha ni wọ́n ń pè ya rẹ̀ bẹ́ẹ̀ kí yẹn bùkẹ́ à ń ṣe kì í da ẹkú tó lé ẹlábà
ìwọ̀n sunkún ẹkún gidi ìwọ̀n sunkún assalamu alaykum ya Amar kí ọlọ́run kọ́ bá yín mọ́ qadimadu al-layl òru lọ òru lọ wa akbala an-nahara ọ̀sán ní ọ̀sán ní pọ́ńbọ̀ wáyé waqtu al-faridati ar-rahmani هذا وقت الفريدة الرحمن أسكوري يقولون تدي جاتي ẹ̀dìdé يا يرتي ó بمشات وصفه تقوي وبكت ملائكة السماوات والأرض بقوي ملائكة السماوات والأرض تقوي wọ́n pẹ́ kó yín sásun تكون أبو ẹkún náà pọ̀ ẹnìkan rẹ̀ ra wọn وبكت الجن من حوله gbogbo àlùjọ̀nnú tó yí káàbẹ̀ àwọn náà sunkún ọ̀rọ̀ yín sá lọ́wọ́ pẹ̀lú وارتعد الجبل من تحتي قد كتاب بينه واتيار بمبه yín sì ń mì báyìí وننصر لا إله إلا الله أو خلوا تعالى إلى جبل إلى ملائكة الله بارك الله ملائكة الملائكة ما يبكيكم kí ní pa yín lẹ́kún ما تتم تلك كده سكوتي قالوا إلهنا رغبوا أنت تعلم أنت تعلم inú ròde ni Ọmọ ọmọ tí ń pa wá lẹ́kún. tí ń pa wá lẹ́kún àti sọ pé lórí tẹ́lẹ̀ 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 mọ́mọ́ rẹ̀ èyí lọ́wọ́ kú lọ́fà yé lẹ́ àdúrà wàhálà jáì àdúrà ìpè adúlù bó ti ṣe tó yìí àdúrà àgbàpọ̀ ni wọ́n sọ. wàá dúró jẹ́ فأوحى الله تعالى إني أعلم وما وأنا أرحم الراحمين يقول لي ما يحكي ní kẹ́yìn وإذا منادي ينادي أنا تقول لك كمان عيسى يا عيسى ẹ̀yìn sá ارفع رأسك lórí ẹ̀ sókè قول يا زكي وقد ما تأتي أمك màmá rẹ̀ ti kú بابا ما تنجي يكون ikú nù لا تجي màmá rẹ̀ kú o wọ́n tún fọ̀ fún فعزم الله أجرك السنة مفتوح يا بكوسي وعلا ولا مصر فرجع عليه الصلاة والسلام فرفع عليه الصلاة والسلام lórí ẹ̀ sókè رأسه باكيا أقبل يسوك بيقول يقول كما سؤال báyìí من لواسطي ó ó من لواسطي وليس يعني كاتب بس kọ̀ọ̀dá nìkan kan tí ń bá ṣe ju ìyá rẹ̀ lọ ìyá òun lọ́wọ́ kú ni أنا تعلم كتاب مكاني جونس ومن لوادتي أنا تقول كلام من اسمه أنا سوى على قول الناس يا ملا جونسي ومن أنس به في قربتي إن بتاع وطن لنا كي تنوم بعد نجومي ومن يعيدني في عبادتي يلي عبادة الله تيم كوسي أنا كنا بلاه به توسي كجيم وأوحى الله تعالى إلى جبل الله بانا سيوكي تي سبب أنك روحي بالمعوزة أوكي فراراني لا نصر إني وانا كوسبا سيما فقال الجبل òkè bá ń sọ báyìí أوكي ما صار إيه يا روح الله ẹ̀ mú ọlọ́run ما أزل جزع ما أزل جزع كن ثم تنسي كن ثم أراتوكي كن ثم أراتوكي ìtumọ̀ àrò tó ń dá yìí kí ló أو dé تريد الله وليس La ilaha illallah so oh bukan kalau ma jẹ́ tó bá dájú káàkó ọlọ́run ni àdúgbò tó lẹ́ni àbáná fún mi Isa ti gobe ثم هبط من ذلك الجبل وسقى wọ́n sọ kalẹ̀ kó lè rí òkè yìí إلى قرية أو لو سيدي أبيبي يريد مكان تسمى به إذا ولو به ونادى السلام عليكم وأكبر الجو sálámù sálámù أنا فلما بيو فقالوا من أنت قالوا أنا يا عبد الله رولون ẹrú ọlọ́run yìí فقال يا دو الحسن وجهك دورانا إمالي دادا يتي بوا kò wá sí taniọ́ ara àbò ni wọ́n bolo ti wá فقال أنا روح الله يقول لك ما الله بتوي إن أمي قد ماتت قريبا màmá mi kú يا بكوسي بي èyí òkè òun èyí àpáta tó wà lẹ́ẹ̀kan ọkọ ibi tó bí báyìí ọba dákọ̀ bẹ́ẹ̀ fún àyínú ní ẹwà náà ẹ ní wá dàpọ̀ ẹ lọ́wọ́ wá ràn mí lọ́wọ́ alágásí lè ha kálí pé ẹ̀ka kí mọ̀ ẹ bá ń ìyá wẹ̀ mi ìyá mi wọ́n kà fà ní ha ẹ̀ka faso sí kọ́dà kọ́dà fà ní ha ẹ sì bá ń sín kọ́lù yà rúhà náà. ọmọ ní rẹ̀ mú ọlọ́run ìrẹ̀ mú ọlọ́run iná azal jabal sórí mi òkè tó ń wíwù òkè tó wíwù kẹsìrì lè àbá yìí gbogbo àwọn ẹranko àfàdé àdìgbẹ́bẹ̀ gbogbo kàgbà kò dìgbẹ́bẹ̀ gbogbo àwọn nǹkan téèyàn wal hayati
àwọn yàrá yẹn jò wọ́n bẹ̀rẹ̀ wọ́n bí yẹn sinmi kí wọ́n bá wù náà wọ́n àti náà nà mú tún sọ̀rọ̀ fún mi àmì láti ilé ọkọ̀ mẹ́ta ọdún àwọn bàbá náà bàbá kò níbẹ̀ wọ́n ní wọ́n kọ́ ọmọdé kọ́pọ̀ láti ilé ọkọ̀ mẹ́ta ọdún ẹni kò níbẹ̀ rí. فرجع عيسى عليه الصلاة والسلام إلى جبل ونكان لو قال àtẹ̀yìn òkè sílẹ̀ yẹ bóòlù ti dá yàrá rẹ̀ bóòlù ti dá sọ fún un bóòlù ti dá lòdì sí i la bóòlù ti dá ìlọ́wọ́ Muhammad Rasul. lisanu kafa habasi o idakuta akila kalamu mubidu ifatala takamilu. afayi akramakumullah. Muhammad Rasulullah. Awak kiri òkè ń wò ya rẹ̀ o kò sì gbọ̀rọ̀ rẹ̀ o sì ní ìyàbọ̀ láti orí òkè sílẹ̀ o sì ní dágbé nígbà tí ó gorí òkè padà ó sì sáfù wa ọ̀dọ̀ wọ́n dáadáa ṣàbáyé jẹ̀mẹ̀lẹ́yìn ṣàbáyé ní jẹ̀mẹ̀lẹ́yìn ọwọ́ rí àwọn ọ̀dọ́ ọmọkùnrin méjì tí wọ́n rẹwà fọ́sàlámà àléyìn ma sálámà sálámà méjèèjì فرد عليه فرد عليه أكرمكم سلم قدسي ثم قال لهما يوصفون إنه لي قد ماتت قريبة في هذا الجبل أجنوان يا لكسي فعيناني تركنا بلو ألا تجهيزها أتبع بصيري فقال أحدهما ìkànnì ọba sọ̀rọ̀ aza Mikail ẹ̀kọ́ ọ̀lẹ́gbẹ̀ẹ́ Mikail wà á Jibril ibn malaka Jibril wà á sàlẹ̀ kàdúrà wọ́n kan kóòsì làgbé wa lọ́bàdì kóòsì wọ́n akifanu min indi rabbik aṣọ tí wọ́n sì fi sí ọwọ́ alákọ̀ọ́dọ̀ lọ́wọ́ fa inna al-hura al-ayni نور العين قد حقتنا الآن من الجنة لغسلها وتكفينها الله àwọn tó sì wẹ̀ yára wọlé ìgbé gẹ́lẹ́ ìtẹ́nà wọ́n sọ kalẹ̀ nísì wọ́n wẹ̀ wọ́n fasọ sí ilá وسق جبريل عليه الصلاة والسلام قبرها من رأس الجبل جبريل bá gbé jígà òun lè tó gbé sàárì síbi òkè ibi tí wọ́n wà náà eré àpáta wọ́n sì yà níbi ìyíṣà sí. èsì lẹ́lẹ̀ òun lọ gbé sàárì sí eré àpáta wọ́dáfà ló ha fíì wọ́n sì sin síbẹ̀. báàdà ansọ̀ lẹ́wọ̀ àléhà ẹ̀ka tá àmàlẹ́kà tó sáfún kí o sí la. محمد رسول الله ثم قال عيسى اللهم ترى مكاني وما يمين وتسمع كلامي تسيبون ولا يخفى عليك شيء من امري gbogbo alámọ̀rí mi ìkẹ́kọ̀ọ́ pamọ́ fún Ọlọ́run ọmọ kí ló ń bí tí mo wà mo lẹ́nu ẹ̀kẹ́ mo bá mo sẹ́ni mo fojú sẹ́ni yá mi lọ. فإن أمي ماتت يا ميلونا ولم أشهدها عند وفاتها أما قصدي بتي يا ميكو من واتي يا بيجلو أقول مبا فازلها تكلمني ويندفع يا ميكو بامي صورو يندفع بامي صورو إيه غيبان محمد صلى الله عليه وسلم فوهلوا تعالى إليه ولو بana sesi ini kode azintu laha moyo dafuye فجاء عيسى عليه الصلاة والسلام ووقف على قبرها عيسى وصل بسعيد ووالد لك سعيد وناداها بصوت عظيم هو القيال إيامي السلام عليك يا أمام رجل قبابه فعجبت من القبر
ìyá wa dárò láti fi sáré ya habibi olólùfẹ́ mi olólùfẹ́ mi ya qurrata ayni ojútùtù mi qala laha ya amahu ni wọ́n sọ fún ìyá rẹ̀ pé kayfa wajadti makilaki wa masiraki ẹ̀rọ kùjàmọ́ ààyè rẹ̀ àti ìpadà sí rẹ̀ kó ló ti rí. wa kayfa ra'ayti quduma ala rabbik gbogbo ìtìsíwájú rẹ̀ síwájú ọlọ́run ọba ọba qalat makili khayru gbogbo ọ̀rọ̀ mi níwájú ọlọ́run ire ló já sí. makili khayru makili wa masiri khayru masiri ìpadà sí lọ́dọ̀ ọlọ́run òní ọ̀dọ́jú aláàrọ̀ bí gbogbo tí mo ti lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo ẹ̀. àbáyé fọwọ́ jẹ́ tòhúrò díà mo sì bá rẹ́rìn mo bá gbogbo ẹni tọ́lọ̀ yọrù sí géèrà gàdbáàdì ọlọ́run bínú sí mi bínú sí mi. kọ́ọ̀lá ya àmàwò wọ́n yá mi kí fọwọ́ jẹ́ tí àlámọ̀lẹ̀ bá wùtí ìnira kúbò ló ti bọ́ sí. ó ti gbọ́ ìnira kú sí. kọ́ọ̀lá ọba dáhùn. wọ̀lẹ́dì ba'athaka bil haqqi nabiyyan ọba tó gbé wọn mọ̀ ti láti lè lò máa ń sá àbátí màrárátù mọ́tì min halki wa haibatu malakul mọ́tì bẹ́ẹ̀ na àìní. àbáyé ìnira kò tí ì kú lára bíbí sí ọ̀dà ìbẹ̀rù kò tí ì tánú ẹ̀ bíbí sí bí ètí wo bí gàtí ìwọ àṣà ìlú ọ̀kan báyìí. lisanuka fahfazihu. àmọ́ bọ̀ ọmọ mi ya habibi olólùfẹ́ mi kul liman lahul akiba wọ́n ti gbogbo ẹni tẹ́bà láti bọ̀tá ayé àfọ́sọ̀ ìsáná ọ̀sọ̀ ẹnu ẹ̀ ni. wọ́n lọ sọ ẹnu ẹ̀ lórí gbogbo tá a bá ta kí n sọ láyé tó ń sọ láyé ló ń bá láti wọlé báyìí ya habibi olólùfẹ́ mi ìlà ayọ̀ bẹ̀rẹ̀ kíyà tó dàrí kíyàmọ̀ ká tó pàdé má ó dàrí kíyà ó dàrí kíyàmọ̀. lisanuka fahfazihu. idha kunta aqilan. gbẹjọba láti bọ̀tá tọ́lọ̀ sọ ẹnu ẹ̀ lórí rẹ̀ bá pé lisanuka fahfazihu. idha kunta aqilan. lẹ́yìn ìjà bá pé ara lọ sọ ẹnu ẹ̀. kalamu bidun lilfata la takamilu. ọ̀rọ̀ tó bá wúlò ọ̀rọ̀ tó sáǹfààní tó ẹ ká bá rẹ̀ tó bá kéré wasamuka etí rẹ̀ sayyinu. máa ṣe lọ́sọ̀ọ́. máa ṣe lọ́sọ̀ọ́. bidhikri ilahina. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. kórìkórì. bàbá. bí àtàlẹ́jà alìkèrèmí àwàkìlù. wasamuka sayyinu. ìṣẹ́tì rẹ̀ lọ́sọ̀ọ́. bidhikri ilahina. alátàrà ti gbórí tí ọ̀dà. alásàrà tó egbò rẹ̀ ibú. ẹgbẹ́ bá wà níjọ́ lọ́tọ̀ sọ́wọ́ fún ìgbórí tí ọ̀dà. egbò rẹ̀ ibú. bidhikri ilahina. àsìkiri lọ́mọ àgbọ̀ gbogbo ayé mọ̀lẹ́ alásàrà tó mọ̀lẹ́ alásìkiri. ọwọ́ wa gbọ́ lára kùtọ̀ wà ní gbọ́ máa fọ wọlé tí ọ̀dà. wọ́n gbọ́ wọlé jákujàku kan. láàárọ̀ kùtù. láàárọ̀ kùtù àṣà náà bá kẹ́. èyí jẹ́ kọ́. ètò àti rẹ̀ ṣe jò ní ìyẹn tó kọ́. èwo tó wà ní. àwọn olórí tàbí àwọn bíi kẹ́nẹ́tọ́lù nǹkan kẹ́nẹ́ kan. ẹyin sí eré. orí egbòrú. ó ti rẹ̀ yín gan-an. tí ó sì gbọ́ yóò òbí nílé gbọ́. ẹgbọ́ ta ló bàjẹ́ ta ló. àwọn orin náà láàárọ̀ kùtù kò sí eré yín burú ó ti rẹ̀ yín kan kò sí eré láàárọ̀ kùtù. wasamuka abáàdì sayyinu bidhikri ilahina. ọwọ́ àti ọgbọ́n kò rí ọkùnrin tí ọ̀dà. wàhálà dé níṣẹ́ ní wàhálà òun. bidhikri ilahina. abáàdì bàbá àwọn ènìyàn ọmọ kò tó da láyé kọ̀ọ̀kan tó darí lórí. àti tí ò da. ẹni ni wọ́n bá lè ní ọgọ́ o. ẹni ni wọ́n bá lè ní ọgọ́. wọ́n ní àti rẹ̀ ọkọ tí yóò tọ́jú mi lásìkò. ẹni ni wọ́n bá lè ní ọgọ́. bí hàn ọjà olùsíyà. ọjà kìíní. wasamuka sayyinu bidhikri ilahina. ọlọ́run àfáàdì dápọ̀ ọlọ́run náà tí ọlọ́run máa fi. ìrántí ọlọ́run. bidhikri ilahina. wọ́n fi dápọ̀ ọlọ́run pọ̀ ọ̀pọ̀ káàkiri ọ̀pọ̀ tábà wá sí ẹ̀tẹ́ ẹlòmí gbogbo ẹ̀tẹ́ mẹ́bí ò ṣe gbọ́ kò ṣe wù. kò ṣe ọkùn bẹ́ẹ̀. ọlọ́run sàánú fóònù náà ṣe ẹ̀kọ́ lánàá. àti ẹ̀kọ́ àwọn ojú ti sàbákòlò
àṣẹ tó gbé búlúfì mùsùlùmí náà ló kó dídá ìpàdé sí. ẹgbẹ́ ìjà kùránì sí ọgbẹ́ wọn ti ra wọn báyìí àti kùránì àti àṣẹ tìrẹ là ìpàdé dídá ìpàdé àti nítumọ̀ ló bá ti Yorùbá bẹ̀rẹ̀ mẹ́mẹ́. búlúfì mùsùlùmí èyí tí wọ́n ké ní kùránì kan ké mẹ́mẹ́ èyí tí wọ́n kà fúnra ní mẹ́mẹ́. àṣẹ tó dídá ìpàdé mẹ́mẹ́ ó dídá ìpàdé mẹ́mẹ́ ẹlẹ́gbẹ́ tó gbé gbogbo sọ yìí Buhari àdìsí oríṣiríṣi mẹ́mẹ́ búlúfì mú tó wà bẹ́ẹ̀. lẹ́nu bẹ́ẹ̀ bá pẹ́ ló bá tó ìlú iṣẹ́ tẹ̀lé dà ní tó ìlú ní ọ̀dà ọ̀dà àní ẹ̀fọ́ kọ́lá ṣe ń lò lórí pé ewu bẹ́ẹ̀ wọ́n bá kọ́lá ṣe bá sóra kan àbí àyà kan àbí àwùjọ kan wọ́n ṣe àbí sẹ̀fì wọn kí òṣèré tó oṣù wa tọ́lẹ́tì oṣù káyìí kókòrò ní wọn tọ́lẹ́tì agbódò kọ́lá ṣe iṣẹ́ tẹ̀lé díẹ̀ tọ́lẹ́tì wọ́n bí tẹ́tì wà ìgbà ti kókòrò ní sí ló ti di kòrò ní. Ìjọba ti gbé omi tẹ̀sí wà ẹni pé kọ̀ọ̀rọ̀ ni wọlé ẹ̀. ẹ ti gbé wọlé ẹ̀ pé. wọ́n sọ mọ́ ó kẹsẹ̀ yé ní o. Àfa ẹsẹ̀ tí yín lọ́sọ̀ọ́ kẹ̀lé kẹ́mọ́ kọ́ tó dáa ní. bíbí ìlà iná. Ẹnu kẹ́ ẹ máa ná tí ọ̀yìn láti ọlọ́run ni ẹ máa gbọ́ sétí gbogbo ògbà. bí a bá nàjà alìkẹ̀rí nílẹ̀ àwọn akéwò. Nígbà wọn tàbí bẹ̀rẹ̀ òun tó ní wọ́n gbé dáadáa bàbá tàbí bẹ̀rẹ̀ òun ẹ̀kọ́ náà ní sẹ́gbà lànà. àbíkiri. wáyà dùn. Bàbá ọ̀nà ìtẹ́gbà àwọn ṣé ìwé ẹ̀dá kọ̀ tẹ́lẹ̀ ìyàwó ìlú sáré wọn. Ìgbéra ayé ẹ̀dá làwọn náà láìla wọn ò wí jù bẹ́ẹ̀ lọ. Ìwé ìlà. wọn ò wí jù bẹ́ẹ̀ lọ. Ìwé náà ìlà. Àbí kí ni? wáyà dùn. Owó rẹ̀ àfa ẹ̀mọ wọ́n fi bá ti yẹn jẹ́. wọ́n fi bá tèèyàn jẹ́. Àfa yìí. bàbá. Jọ̀wọ́ rẹ̀ mọ̀ sí láyé láyé lọ́la. Ọ̀rọ̀ wọn ti máa ṣe láyé láyé lọ́la lórí bàǹkì ní ìkàdé. Allah. Wàrí ti lu. wàrí jìnnà. Ẹsẹ̀ rẹ̀ jọ máa dákọ̀ ọlọ́run. Ẹsẹ̀ tó máa dákọ̀ ọlọ́run kò ní fẹ́ o ní tẹ́lẹ̀ fẹ́ lọ́jà àgbàfẹ́ wọn. Ní fẹ́ lè kún ní ma. fọ́ọ̀mà àìmọ̀. Ojú rẹ̀ jọ máa dákọ̀ láyé láyé lọ́la. Ojú ti máa dákọ̀ ọlọ́run kò ní wọ́n yẹn wọ́n kú. Kò ní wọ́n máa dàkẹ́ ìgbà tó máa ṣẹ̀dá rẹ̀. oníwo mi gbà tọ́lọ́wọ́ ṣẹ̀dá tí ọ̀já mọ̀ kankan. wọ́n fẹ́ẹ́ rí gbogbo. Abẹ́rẹ́ jọ máa dákọ̀ láyé láyé lọ́la. Wọ́n máa fi gbàgbọ́ mọ́. Abẹ́rẹ́ mi àjọ ní fi àjọ gbàgbọ́. níbi gbà kí àjọ ọbú Àjọ ní. aníkèkú kamídà Bẹ́ẹ̀ni. àwọn ọkùnrin wa gba alágbàgbà wa táwọn àwọn mọ́tò bá ṣíwọ́ fúnra wọn morning duty afternoon duty night duty Ọkọ̀ ní ṣe láì. ọkọ̀ ní ṣe láìsí ọba dalẹ́ alọ́rẹ̀ wọn. ọlọ́run kú ayọ̀ bẹ́ẹ̀ dé. Àfa yìí. bàbá wọ́n fẹ́ fi mú kẹfẹ́ àyàkà ọmọdé lọ́nà yìí. Bẹ́ẹ̀ ni Fàbíẹ́ gbàgbọ́. Ọkùnrin náà ti ń dáwọ́ sí báńkì onírun. pàwọ́ síwájú olórun báńkì tó lukudéètì yóò dáwó bẹ́ẹ̀ tí ò lukudéètì yóò dáwó bẹ́ẹ̀ Wọ́n Fàbíẹ́ gbàgbọ́. tí ẹ ń bọ́ ọlọ́run. Ìfàmì ṣe báyìí. Adé ẹ̀dákọ̀. ẹ dákọ̀ gáréjì ọ̀hún lẹ̀ yìí táwa yóò nípàdé sí. Àdúgbò náà ẹ̀dákọ̀ ẹ̀. ẹ dákọ̀ ẹ̀. Ọba ní abọ̀bọ̀ ọ̀dà. àtúlẹ̀ ló Ẹ̀dákọ̀ nínú bẹ́ẹ̀. ṣé àwọn àwọn róòdù Yorùbá bẹ́ẹ̀. Àwọn ẹni ta bọ̀bọ̀. Àwọn ẹni ta kò máa ṣe. Béètì. Àwọn ẹni ti bẹ̀ yẹn. Àwọn agbèrè ní kọ́. Ọlọ́run ewé lè bò. Gáràjì Nàìjíríà náà. Lórí ìlú lọ́wọ́ bẹ́ẹ̀. Àbá yìí. Àwọn àjẹmí. Ọlọ́run àjàwó. Àwọn ti jàmbó nìyẹn. Jàmbó nìyẹn. Níbi ìdí ìgbàjọ. Ìgbà tó gbà kíní kọ̀ọ̀kan. Àgbà. Ọgbà lọ. Ẹbẹ̀ ni kò tí ìmúlẹ̀ sí yàtọ̀. Bá rí ẹsẹ̀ bí ń sakọ bí ó ti mọ̀ sí. Ẹ wọ́n lọ fún sáfọ̀. Àwọn alájà ń sakọ àbọ̀wọ́ dùn. Alájà ti wọ́n ti. Iná kì lọ́nu. Obìnrin ti gbé lọ́nu. Níjọ́ àwọn Ẹ máa fura sómi ìjọba náà kì. Gbé iná kì lókì. Ẹbẹ̀ iná ìdúmọ́tò mi. Kí mọ́tò tó máa náà kì yọ kọ̀ọ̀ sọ́ọ̀tì yọ yìí. Ẹ máa gé jẹ̀lé ní ọba yá yóò máa ṣe fi èmi. wọ́n mi bá múra tí ọ̀nà kì í só ní ọ̀pọ̀. Nítorí pé ń fò. Àwọn ẹja wí Ó kò ń ṣe fi. ní ṣe ìbílẹ̀ kò síbi tí ó dòkó ẹ mọ̀. Kàrà wá sóbà tó lọ. Kò sì ní jẹ́ wọ́n kọ́ pé láti kò ní. Yẹ́wà kájú. Ọ̀nà kì lọ́nu. Oúnjẹ ní odó lọ́nu. fọ́ọ̀mà àìmọ̀ wọ́n bá rí gbogbo. Ẹ̀fà bẹ́ẹ̀ yìí sí láyé láyé. Ẹbí ṣe la ilaha illallah. Ẹjọ́ máa ń tọkọ yín nìkan. Ẹjọ́ máa ń tọkọ yín nìkan. Ẹjọ́ máa ń tọkọ yín nìkan má pin kálé mọ́. Wọ́n pè ọ́ àwọn jùlọ lé yàrá gbọ́ wàrà sí ìlú. Wọ́n ti lọ lé yàrá pàpà ilé sọ́rọ́kù náà máa bá ń bẹ́. Ọkọ̀ ilé ọ̀tọ̀, ọkọ̀ ọ̀dálé ọ̀tọ̀.
àyẹlé wa ní ìgbà mọ́lẹ́ nìkan ẹ máa lẹ́nu ìyàmọ́ tí ó ti ní èsì ní tó yìí mẹ́ta náà èèyàn mẹ́ta náà ni àmì ẹ̀ làwọn sì wúlò. ẹlòmíì yálè wọ́n sì wọ́n ń kàrán so ètò ìsopó lérí wọn. àbíbá náà àwọn akọrin táwọn náà bẹ́ẹ̀ ní táwọn wà lè lò àbíbá náà lóòótọ́ àwọn ọkọ̀ọ̀rẹ́ ọlọ́run péré sí òkèrò lẹ̀ yìí àmọ́ a ti ń pọ̀ jù kíni àléwé ilé kò sẹ̀ra mi Kíni àléwé ilé kò sẹ̀ra náà bá sí ìlú kí ló dé. ọ̀yá lè púpọ̀ tí wá kún. alájà ẹ ti gbọ́. àyíká mọ́ sunkún àyíká mọ́ sunkún. ìjọba ẹ̀mú mi retí ìyá ọ̀gá. mọ́ sunkún. ẹ sì máa wá wo owó ojú márùn-ún náà lọ. torí ọmọ sì ní. torí àwọn ọmọ náà ní. torí àwọn ọmọ ẹni. sọ́kọ̀ ń tajà. ọjà mi ló láti ọlọ́pàá dápò aláṣìírí kíkọ́. àbíbá náà ń pọ̀ sí i. àlàájá gbogbo wọn wọ́n wúlò fún mi. báwo fara mo kó má lọ fẹ́ kó gánà ìsá. èyí ò lè gan kọ́ kọ́dà lákàyè. àti lákàyè náà. ọ̀gbẹ́ yìí bẹ́ẹ̀. àpò wa lórí. ṣe rí ẹjẹ́ ìṣàlàyé fún yín ni ṣe rí èyí àkọ́kọ́ ẹ sábà pé Bàṣírá lọ léèwé bí ti lọ léèwé òun ni ó ní dáadáa òun tí ì kàwé sọkọ ọmọ wa ní ìyá mi rí. àti wọn padà rí ṣe kádàrá ni. ṣe rí ìyá ẹlẹ́ẹ̀kejì ẹ sábà pé Musa lọ lé kéwù ó ní tí èké ń parí kí n má dá sí i Bàṣírá ìlú ọlọ́run. ọlọ́run sí ní Bàṣírá náà. ṣe rí ìyá ẹlẹ́ẹ̀kẹta Kúdí ẹ sábà kó náà kọ́ ọmọ iṣẹ́ tẹ́lọ̀ òun ló wọ́n ra mọ́ sí ìlú wọ́n bá ṣe fírídọ́ọ̀mù. àbá yìí lọ́mọ wa pé torí àwọn ọmọ torí àwọn ọmọ nílé yálè. torí àwọn ọmọ ọdẹ ìjọ dà sí ẹni torí àwọn ọmọ torí àwọn ọmọ. abẹ́rẹ́ òsì láyé láyé láyé. ṣé ọmọ inú wọn fẹ́rù jù kan. àjọ tí ọ̀dà ló fi wúlá àjọ tí ọ̀dà ọlọ́run lọ́kọ̀ yọ ọmọ ọlọ́wọ́ táwọn afá àti kú. ọlọ́run tó yàn àwọn ọmọ náà ti ṣe tó àṣírí nísìn. ọmọ ọlọ́mọ. ọmọ ọlọ́mọ là bá wọn kó. ọkọ̀ máa dé báyìí ọkọ̀ máa fún òfin lérè o. ọmọ mùkájà mo ló ń pàmpàm. ọmọ káfíńtà lé dírẹ́fà mọ́tò. àfà yìí. ọmọ fọgá. ọkọ̀ onímọ̀ ọkọ̀ ọmọ ọlọ́mọ ló ń fẹ́ kú. onímọ̀ ọmọ tó ń fẹ́ pàmpàm. ẹ máa ṣe àgbàjọ ẹ máa ṣe. yá títí ẹ ṣáájú. bisimilayi ló ti yẹ kákàwé o. bisimilayi ló ti yẹ kákàwé. ẹ lọ́mọ ọlọ́run kò sí wàhálà. bisimilayi ló ti yẹ kákàwé. ẹ̀yẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn kò. wàláyé bisimilayi ló ti yẹ kákàwé. ọ̀dọ́ mi tọ́da wọ́n wọlé bọ̀lù. wọ́n wọlé bọ̀lù bàbá ya wọ́n máa tó dà sí. wọ́n máa ṣe náà ni. nígbà mi bí ọtí. nígbà mi bí ọtí. nígbà bẹ́ẹ̀ jẹun. nígbà bẹ́ẹ̀ bí yọ. nígbà bẹ́ẹ̀ bọ̀sọ̀. nígbà bẹ́ẹ̀ sẹ́ bẹ̀rẹ̀. nígbà bẹ́ẹ̀ tọ̀. wọ́n yìí náà ni. wọ́n yìí náà ni. ṣùgbọ́n kànga bàbá pàṣẹ bá bọ̀. nígbà bọ̀lù. tí bàbá ya tábàlì kẹ́mi sí gédó lọ. mo pín jẹ débẹ̀. nígbà táwọn á jẹ lẹ́ẹ̀kan àwọn òde bẹ́ẹ̀. yìí wá kọ́ ọba kọ́kàdà. ní ìdè bá kàdéhùn ní ẹgbẹ́ jù. àní ìdè bá kàdéhùn ní ẹgbẹ́ jù. ìdè bá kàdéhùn ní ẹgbẹ́ jù. àlàjẹ́ ní ìdè bá kàdéhùn ní ẹgbẹ́ jù. ẹni tẹ̀ fún lóúnjẹ ọmọdé bẹ̀. ìdè bá kàdéhùn ní ẹgbẹ́ jù. yóò ti wá gbọ́ ipá àwọn hajj jáde ẹgbẹ́ jù. ẹrù kalẹ̀ ó wọ́n ká àwọn hajj lóbi lọ́kàn tí wọ́n kọjá ẹrù kalẹ̀ ńlọ òwe ọmọ adéwájú bàbá tí ń kó wọn lọ́mọ. bàbá ọlọ́mọ gangan tí ń bọ́ ọlọ́mọ kó wọn. ọmọ wọn lè yà sí ẹ. àbáyé wọ́n máa gbé kàkẹ́ ẹ̀ bàbá la ilaha illallah o de wa ka jama mẹ o jama pe ala jama tẹ̀lé adama ala jama tẹ̀lé adama ìyàlẹ́ bí muhammadu ala jama tẹ̀lé adama ìyàlẹ́ bí babala gẹ́gẹ́ ala jama tẹ̀lé adama ìyàlẹ́ bí kamaru ala jama tẹ̀lé adama ala jama tẹ̀lé adama ala jama tẹ̀lé adama ọkọ ma kí alakẹ o gbé ara. ìyá títí ọyà tó wí ẹtọ ẹ kọmọ lọmọdé. ìyá tó wí ẹtọ bí wí. yàrá yìí bí ilé kan náà. kọ́bí dá ìta òfin kì. ọ̀nà jáde kò ní ẹ̀ kọ́bí dá ìta òfin kì. ọ̀nà jáde kò ní ẹ̀ olùfọ̀gẹ́rẹ́sà tó kú. gbọ́ kí ló sì kàn án mọ̀lẹ́gà. ọmọ náà sì dàgbà débi ọmọ ọdún méje ojúwe babẹ. ìgbà tí ń di pé dáwàkà
yálà nígbà máa tó wọ́n tọ́ mọ́ kí èso ọmọ bàbá tí ń kó mọ́. àwọn mọ̀lẹ́kà náà dáwọ́ ká ẹ tẹ̀lé. mọ̀lẹ́kà ọlọ́run kò wọlé ẹ̀yìn dáwọ́ kẹ́tẹ́. ẹ dáwọ́ ká tẹ̀lé. wọ́n àbá yí padà ọlọ́jọ́ máa rẹ̀ ọgbẹ́ran. ọlọ́jọ́ máa rẹ̀ ọgbẹ́ran. ó lè lóbi jẹ́ àwọn máa rẹ̀. ọlọ́jọ́ máa rẹ̀ ọgbẹ́ran. ó ti wọ̀ yí fún. obìnrin tó gbàjọ pàdé. ọgbàjọ ọkọ wa ń kó wọn lé. wọ́n sì fẹ́ wọ́n sì ń bẹ̀. ọlọ́wọ́ ìlà wọ́n sì ń bẹ̀. ọdún méje lọ́mọ ti jẹ́wọ́ bá bẹ́ẹ̀. agolo ló tó pọ̀ lé ní iṣẹ́ àti wọ́n sì. kára kan gbà ẹ lọ́dún kẹ́rin ọ̀jà kan kọ́ ẹ wà ní wà mọ́tò kọ́. ìrìwù èjì wo pé wò ó màá ní mo ṣe bàá mi. ó bá tó máa fi ń bẹ kọ́ ní bàbá tó. ثم أين وفرجها وباتن تتعالى قومنا لمسائل olùkẹ́ bá yorùbá ní Muhammad dada. ọkùnrin náà ti ń dájọ́ síbi tí ọ̀dọ́. ọkùnrin náà ti ń dájọ́ síbi tí ọ̀dọ́ máa dá bàbá. iṣẹ́ ìjọ pẹ̀lọpọ̀ ọkùnrin. àwọn kẹlẹ́ tà máa dá yìí epo gìrì mẹ́ta. gìrì mẹ́ta náà ní gbígbà iná sọ́ọ̀kì gbígbà iná sọ́ọ̀kì yẹn ní. lẹ́ẹ̀kejì gìrì ẹ̀kẹta àrọ̀ wà lẹ́nu. yọ gbọ́nsẹ̀ rírì. àbáyé bàbá. àwọn gìrì ẹ̀kẹta. àwọn tàbí kọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀. ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹ sáàjà awi mọ báwọn. àwọn ìbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. olówó olówó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. afa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gómìnà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gómìnà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. màdúrà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá aládàá sí ẹ̀ káàkiri gbogbo àdúgbò. o ti fún yóò ká. tó fún yóò ká tán yẹ wàá kà wọn ọjà tí ọ̀rọ̀ lọ. lọ. ìbáríkà lọ ìgbà náà kó ń fẹ́yàwó. wàá fẹ́yàwó gbogbo nǹkan ìbáríkà kò ti pín tán jọ ọdún kọ̀ọ̀la. káàdé pé tán àkọ́bí ọmọ gbogbo. o sì ti rí sí à. ó ṣe ẹlẹgẹdẹ ọ̀kadà. o sì ti rí ọ̀kadà. o sì tara lọ́wọ́ níbi. ó ṣe. ẹ báyìí ọdún báyìí ọdún báyìí báyìí yẹ́yìn gbogbo ló sì. ثم أين وفرجها gbogbo ló sì. وباتن تتعالى قومنا لمسائل alẹ́ mọ̀lájà kí ló kúlẹ̀ àgbẹ̀ bí mọ̀ náà ọkà àwọn kọ̀ọ̀kan gbé. ọkà àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn amúgbó. amúrọ̀bà bí àwọn ọmọ tí ó parí kúrò ní ọmọ ìpè. yìí náà dá lórí yìí náà wọn ká sáfà aládùúgbò ilé ẹ̀kọ́ bíbọ ọmọ yìí. ọ̀nà wa tí mo gbà fọlọ́. mo gbà fọlọ́ ní kánáàtì náà gbọ́ ti wá bẹ́ẹ̀. gbà fọlọ́ ọlọ́wọ́ bá tún ṣe tó kéde ṣe láago mélòó. bàbá yìí bàbá. bàbá wọn ti mọ ọmọ sọ́dọ̀ bíi bí ọmọ rẹ̀ tó bí tọ́lọ̀ fi fún tọ́lọ̀ já sí kò ní. wọ́n ti mọ afọlọ́mọ kí tí ó sì mọ̀. yọ àgbàdo yọ màtó wà lẹ́yìn náà kí n bí ọ. tó náà ló sì bí láì wọ́n kó lóko. lẹ́nu lọ já àti kò. ara ilé wa já ọmọ wa lè ba rẹ̀. ẹ wà pé wà láì jà láì ọmọ làkàbí ọmọ làkàbí ìbílẹ̀ yẹ kí n bí ọ. àyà rẹ̀ bá wà nítọ̀ ẹ̀dàgbàlá jí abẹ́ kó wá ṣe àwọn àlejò fún amójútó. ẹ̀dàkàbí ẹ̀fílẹ̀ fún mi ẹ̀fílẹ̀ fún mi yóò bí èèyàn lọ́dọ̀ tèmi náà. kọ́lá ti kọ́ máa kí ó dára tó sì ti di ìyá. ẹjọ́ kẹ́tù wọ̀n náà ẹjọ́ kẹ́tù wọ̀n. ẹjọ́ ọ̀jẹ̀ ìmọ̀. ẹjọ́ kẹ́tù wọ̀n náà. àbá ẹ mọ̀ kó náà ló ń jẹ abẹ́ tó ti gbàgbé. ọlọ́run ọmọ akú sọ̀rọ̀. ọ̀dà àdìgí àwọn. ìlànà wájú tó kọ́ ní wọ́n kọ́ ọmọ nìyí. ọmọ nìyí. àti bọ́kà kú wọ́n dáadáa. ọmọ nìyí tí mi ò kọ́. ọmọ nìyí ni yóò lè tú ta. àwọn tó. báyìí wọ́n kà wọ́n lè dára rẹ̀ wọ́n jà sílé. àwọn jìbìtì. àwọn tó sàn dáadáa ọjà ta. ọjà ta àwọn tí ń kìlọ̀ fún bàbá yàrá yìí wàláhì tẹ́ bá sun lẹ́ni alẹ́ yẹn jẹun sí i wọ́n kò ṣe ní ara yìí. bí wọ́n bá fọwọ́ sọ̀rọ̀ fún bàálí mi bàálí mi ní àwa sọ fún gbogbo ìṣẹ́ ẹ̀sùn ilé ṣe ẹni tọ́ba ló kù sí nàìjíríà. náà ni ó ṣe ṣáàjẹ lè sun lára ní ayé. ثم أين وفرجها kálukọ́ sọ abẹ́ rẹ̀ gbogbo tẹ̀lé ẹjọ́ abẹ́ yìí ọmọ sí láìláì nàlá. ثم أين وفرجها وباتن كذا يا قومنا لمسائل kọ́dà ẹ̀ lọ́dẹ̀ bá fi gbogbo tá a bá jẹ ikú wa gan àfi ká sọ. àfi ká sọ tá à ń jẹ síbẹ̀. ikú náà ṣe láìláì nàlá. ó ṣe. ìbá jẹ́ ẹ̀ka lọ́mọ tọmọ torí kí gbogbo ẹ̀ pátá ọlọ́wọ́ bí yọ. gbogbo ẹ̀ lọ́wọ́ bí. ìlú àbá. عتيد màláìka rakibu àti àtìkù. يشهدان فعلنا ìgbà ni wọ́n mú tẹ́sí gbogbo tá a bá yìí wá sí gbogbo tá a fi mọ́ rí. يشهدان
يشهدان بعالنا ẹni ṣe dáadáa ọ̀rọ̀ tẹ́lẹ̀ kò rí wọn rí. يشهدان بعالنا ẹni ṣe dáadáa gbàgbà tẹ́lẹ̀ kò rí wọn rí. يشهدان بعالنا ẹni sàbúrú kọ̀rọ̀ tọ́lẹ̀ kò rí wọn rí. يشهدان بعالنا ẹni sàbúrú bí kílẹ̀ kò ṣe wọn rí. يشهدان بعالنا gbogbo sọ́dọ̀ kí wọ́n ṣe pátá ni wọ́n rí wọ́n sì gbé tẹ́lẹ̀ wọ́n jẹ́rìí sí. وترجو ثواب الخير أين النوافل kọ́lọ́mọ́ sọ̀rọ̀ lẹ́sàn rí wọ́n rí táàdì tẹ́lẹ̀ náà wọ́n rí tí pẹ́pẹ́ bọ́ọ̀ tí rí káwọn ọmọdé orí bẹ́ẹ̀ ọ̀fẹ́ lójú ọ̀fẹ́ lẹ́yìn ayé náà wọ́n fi lókà. náfìlà rẹ̀ dà kí ni náfìlà kan òun náà ní kí ebi mẹ́kọ̀ọ́ bá ṣe mú séwù Allah. dáadáa tó ṣe dà Dáadáa tó ṣe múṣẹ́wù rẹ̀ dà. ọmọ kéwù kéwù tó fi sanjọ́ Kí bàbá ni tó fi sanjọ́ fàáfà rẹ̀ bó ń dín lẹ́sẹ̀ kí ni? kéwù ọ̀fẹ́ gbẹ̀sán rẹ̀ ọ̀fẹ́ lábọ̀ Ọ̀fẹ́ lábọ̀ rẹ̀. náfìlà rẹ̀ dà Náfìlà rẹ̀ dà. gbogbo nǹkan bá ṣe fàáfẹ́ náà bí mu àbí ṣéwù ẹ̀ náfìlà Náfìlà ni bàbá. Bẹ́ẹ̀ni. ayé náà wọ́n fi lókà. Náfìlà tó wá ṣe dà. وترجو ثواب الخير أين النوافل وترجو ثواب الخير أين النوافل ọlọ́run ọlọ́run Ọlọ́run. ọlọ́run Allah. ẹ̀ bá ń kú kò sí ẹ̀. Allah Gbogbo wa ni ká lọ dúró re. Àwọn ṣéèkù wa. Ó lè bá dá báwa náà. Ká dúró bó ti yẹ ká dúró. ẹja wọ̀ bó ti yẹ ká wà ẹja ṣe bó ti yẹ ká ṣe ọba níbẹ̀ àdúrà tó sọ̀rọ̀ sí Kí làdúrà yẹn? àmọ́ fi yẹlẹ wọ́n sọ̀rọ̀ sí Èwo ni bó ni wọ́n ṣe? ọba nígbà tó wúlò pa kágbé kọ́lọ̀ kọ́sán kan wà lẹ́sàn Lójú ẹni iṣẹ́ ẹlòmí ọ̀gbá ní. ó sọ̀rọ̀ sí nígbà tá a ṣe pé báwo A ṣe pé báwọn kan ni. Ìyẹn ń ṣiṣẹ́ ẹbú ẹni kọ́lọ̀ wọn san lẹ́sàn. Ẹ̀san kí ló rò pé wọ́n gbà? ìgbọ́dọ̀ ọmọ sọ̀rọ̀ ká wà lẹ́sàn Ọ̀rọ̀ ronú sí o tó sáájú. ọgbà ló ń sà Ọgbà ronú sí ọfọ́kọ rẹ̀ pàánù lérí tó wá wá sí. Ọlọ́lọ́wọ́ san lẹ́sàn. Òun náà lámì. Ọmọ rẹ̀ ọ̀nà. kọ́lọ̀ mọ̀ sàn wà lẹ́sàn Èbí wọ́n sọ̀rọ̀ sí ìwúrẹ̀ láì dáa ni. Àmúrídìí tiẹ̀ wọ́n gbé ọ lọ́nu gbọ́ wọ́n wà ń nà. Wọ́n sáré lọ ni. àbá yìí Bàbá, àdúrà ní sọ̀rọ̀ sí a ó sọ̀rọ̀ ṣe bàbá. Sọ̀rọ̀ ṣe gan. ó sọ̀rọ̀ sí Kéèyàn ronú sí ni. àti mọ́ Tọ̀, làlẹ́ bá wí fa. ìzákùnlá kẹ́yìrà Àlẹ́ bá wí. Gàtí máa ń bèmí lẹ́rù gangan nù. Ọlọ́run sọ ilé ẹ̀sán. Ẹ̀sán lọ́kàn fojú bí tí wọ́n bá wọn. àbá yìí Bàbá, mo fọ́kọ̀ gbọ́ ẹni kálásì Ẹ má jà dá gbọ́. ọ̀pá níjà fún wọn ká fókó ẹ̀ ṣe sàrà. àwọn ọ̀rẹ́ méjì yẹn ti àpáàsì wọn Àbá ni wọ́n. Pálábà làwọn. ẹnì kíní òrùjọ ẹnì kejì òrùjọ wọn sì bẹ́ẹ̀ lọ́dún mẹ́rin Àbá ni wọ́n lò wọ́n. mo wá lè bá ẹnìkan nínú wọn ọ wá ní ọ̀rẹ́ ẹ̀ músẹ̀ wúlò tọ̀ Náà, ẹsẹ̀ náà sì lágbára jẹ́ kí ló ṣe? jẹ́ kí ẹsẹ̀ náà wọ́n ní bá wá fún un láyé kó wọ́n lọ Wọ́n tó gba kọ́tọ́ ọ̀rọ̀ yìí. bá lè bá tọ̀ wọ́n ní kó sọ ọ́ ní àwọn ọmọ nǹkan tó ń ṣe musu ọ̀bẹ́ ìdíkùn mọ́ náà kí mọ́ Sọ tó mo ṣe fún ọ. ó ní ọ̀rẹ́ ẹ̀ ìyá kan bẹ̀ náà mú rí dá ìyá náà fà lásàrà nìyẹn ìyá àwọn afa àdàkọ̀dá nínú ìkàfà tó tó kò ní ma Ó fò nínú ẹ̀ lọ́wọ́, ìṣe tó múra tí ó fọ̀ la. bẹ́ẹ̀ tí wọ́n ti mú yìí ọ̀fà lásàrà séwì yìí tó tọ̀pọ̀ ẹ̀ Allah. ọ̀dọ̀ kọlù ní ọ̀jẹ́ kọ́lá láàfáà mi máa ju séwì Bàbá àpò. gbogbo tó kọ̀ lọ́wọ́ sí ìjọba séwì Bàbá ṣeun. wọ́n sábà ní ìpè àwọn àtìyá ìbẹ̀rẹ̀ sí mọ́kọ̀ lóko Wọ́n mọ́kọ̀ wọ́n lóko. padà mọ́kọ̀ lóko Ìjọ padà já sí náà nù. Wọ́n lè kó so àtẹlùbọ́. Mọ́kọ̀ lóko. àbáyé ní ti àkìrá mọ̀ àgbà. lọ́wọ́ ṣẹ̀ máa ṣẹ̀ lóko Ìwọ̀n ìgbàgbọ́ sẹ́nu kú iṣu àtẹlùbọ́ èsè nǹkan kí n tẹ̀lé jíjẹ.
àfa yìí wọ́n tọ́ wọn sáwà ní wọ́n mọ́kọ̀ lóko. wọ́n mọ́kọ̀ lóko. wọ́n wá ní gbogbo ìtọ́kọ̀ wọ́n ti lọ́kọ̀ rẹ̀ nǹkan. kí ló ṣe yọ̀ ọ̀tá. ọkọ̀ rẹ̀ tán sára rẹ̀ yẹn. ó tún wá ń ṣe báyìí. ìyàwó náà tán sára rẹ̀. ọ̀n fẹ́ pé èyí jẹ́ ọ̀ṣọ́ ìfọ́kọ̀ rẹ̀ ọjọ́ tí dọ́kọ̀ òun ní bá a ṣe mọ́. àwọn wá lọ lé àwọn ọkọ obìnrin yìí ó sì lọ. òun ṣe lọ bẹ̀. àwọn ọkọ wa lọ bí iṣẹ́ tó dé báwọn. àwọn alágbàá ọlọ́pàá àti gbẹ̀mú yẹn tọ̀ ọ̀dà mi pẹ́lẹ́ sí nípa àwọn ọlọ́mọ lọ́mọ sàṣàn yìí lẹ́sàn. òun sì tún gbàgbé gbogbo bí sàbíà fún ọjọ́ gbá ọ̀lẹ́ ìlú ti wá gan bẹ́ẹ̀ ni wọ́n sì ọlọ́mọ bá sàn yìí lẹ́sàn. thank you. wọ́n ní wọ́n kú jẹ kalẹ̀ fáwọn òun lè jẹ́ mọ́. yóò lè jẹ́ kí ni èpè ní. ọlọ́dẹ máa ṣe àmì àbá sàbí ọ̀rẹ́ mi wọ́n ṣàdúrà fún wa wọ́n ṣàdúrà fún wa wọ́n náà ṣàdúrà. ìwọ ni wọ́n ń ṣàdúrà fún. wọ́n fẹ́ ẹ̀yin náà mo ní sọ èmi ní sọ́dọ̀ rárá kí lèmi sọ fún yín nísìnyí. àfi tèmi ilé ẹ̀fọ́ ṣàdúrà fún. ọ̀dà àti ẹ̀lọ́bì náà ọlọ́ba mi jáde àwọn àti wọlé jáde lájà lòun ti kí ma ó lọ́ máa kó síbẹ̀ fún ọmọ kí tó wọn ní bá fi ní èpè. káì. ẹ̀wù kaba ó ní yóò tún wá di bẹ́ẹ̀ bàbá yìí ló pàdé lọ́wọ́ lọ́ba ẹ̀ lọ́wọ́. yóò tún sọ fún pọ́blẹ́mù rẹ̀ fún ẹ̀. yóò tún sọ yóò tún gbàlejò yóò gbàlejò ẹ̀ lọ́wọ́ tẹ̀sí. wọ́n tán sí ọ̀dà òde níbi kí yóò sọ fún pé ẹ̀dàkọ̀ àjẹ́ ọwọ́ àbí ìwé lálẹ́ yìí alẹ́ pé àtẹ̀kọ́ sì mọ́júmọ́ ọ̀dọ̀ lákẹ́ lójú yóò sì gbà. ọkọ̀ ìdúgbà. wọ́n bá tún wá sọ̀rọ̀ ọkùnrin fún ọkọ̀ láti gbogbo yìí ń báyàwó rẹ̀ lọ́jọ́ wá sọ pé ọ̀pọ̀ táwọn ìdílé mú ní àwọn alágbájá kiri láti gbọ́ báyìí wọ́n sọ fún sí. báyìí wọ́n sọ fún ní he ọtẹ́ mi lọ́rùn ni. ọ̀yá mọ́tò rẹ̀ lóko. ẹ ní ti àgbákò ọ̀tá agbẹ́mọ́tò rẹ̀ lọ́gbọ̀n ọdún. ìjọkọ̀ yẹn ti rẹ̀ ni. wọ́n bá rí bẹ́ẹ̀ gbogbo wa ni ká lọ ṣàkíyèsí ẹ dákọ̀ ẹ dáre sàkíyèsí. kí lójú sí wa náà àwọn tá a jẹ́ mòrídìí. àwọn tá a jẹ́ mòrídìí lọ́dọ̀ àwọn ṣéwù wa lójú sí àwọn ṣéwù náà. lọ́dọ̀ àwọn mòrídìí ìwọ obìnrin kí lójúṣe ẹ lọ́dọ̀ ọkọ ẹ náà. ẹni kíndímá ṣéwù ní kíndímá ẹ kọ́ gbà lọ́dọ̀ mòrídìí àmọ́ kì í kọ́kọ́ bí. kò gbọ́dọ̀ béèrè kí ló dé táwọn sáwọ rẹ. ṣéwù jẹ́ kàkà nẹ́bí bàbá ó ní kíndímá tí mòrídìí gbọ́dọ̀ ṣe fún un àmọ́ ṣéwù gbọ́dọ̀ béèrè. kò gbọ́dọ̀ béèrè àìbéèrè. kíndímá náà fún àtọ́kọ́ fẹ́ kọjá àlàkí òun kò lóla kó kìlọ̀ fún àwọn kó kìlọ̀ fún wọn. ẹ̀rí bí ọkàn bẹ̀rẹ̀ sì máa bá sọ ẹ gbàgbé mi wà èwo ni rí èyí sì gbé mi wà mọ́ kẹfẹ́ kájọ fojú wò ni. èwo ni bàbá ẹ sọ. bá a bá fẹ́ kí àwọn ṣéwù wa àwọn síbìlà bẹ́ẹ̀ ni a kò bọ́ bàtà a kò bọ́ bàtà a fẹ́ kí ṣéwù àsìfìlà àmọ́ a bá fẹ́ kí ọlọ́run àdébìlà. à ń dé fìlà táwa ní ṣéwù sọlọ. bàbá kí o ká kí ọlọ́run káàkiri ọlọ́run á dé fìlà bàbá kí ṣéwù wa. á sì fìlà bó lórí. ìyẹn làlájẹ́ àgbà tó fà wá gbogbo ẹni wọ́n fẹ́ kí àlájẹ́ àgbà ń bá ẹni ju ayé o tó bá yí sí fìlà àbọ̀ wọ́n bàtà àbọ̀ ní kí mo ọ. ò ní kí ọ àbí kó o dé fìlà rẹ padà àbí ló dé. bẹ́ẹ̀ làlájẹ́ àgbà tó ní ẹ̀rọ bẹ́ẹ̀ ọbọ̀ bàtà ọ bọ́ àbọ̀ sí fìlà. ó dé fìlà rẹ ní o ó sì bọ́ bàtà rẹ. ọfẹ́ kí ọlọ́run kò dé fìlà ọfẹ́ ọfẹ́ kí ṣéwù rẹ ó sì fìlà ṣèdájọ́ ẹlẹ́ni ara rẹ ṣèdájọ́ ẹ̀. dá ẹlẹ́ni ara rẹ. bí ṣéwù náà bá gbàgbọ́ sí fìlà fún un tó tó ọrùn ó rẹ ti pé fẹ́ nu ebi ò kí ọ̀dà o àbí ọ̀dà ebi ò sì sọ pọ́ dáa bẹ́ẹ̀ ni àní ẹ sásì dájú ẹ̀ àbáwẹ̀ sí fìlà fẹ́yìn. ẹ̀ tó bẹ́ẹ̀ bá ìbò ìbùsùlẹ̀ sí fìlà fẹ́ lóòrùn rárá mo bá rí así fìlà aṣọ ni. àpò bẹ́ẹ̀ kọ ìbò làbí bẹ́ẹ̀ kò fẹ́ sí. láti bí ọ̀pọ̀ ẹ̀ sọ̀rọ̀ àkàrà mọ̀kànmọ́lá èyí tí bàtà nǹkan wọn ní ìmọ̀ ní ọkọ̀ wọn sọ fìlà nínú ọkọ̀ àkàrà mọ̀kànmọ́lá. ẹ ìsájà mọ̀ nsó ọ̀pọ̀lọ́ ní bàbá débi ìrùkà bẹ́ẹ̀ni ayélujára mi. kí là ń bá a ká. wọ́n gba bìlà níjà ní ìjà tí ó jẹ́ bàbá wọ́n gbọ́ bìlà lẹ́yìn ọkọ̀ àkàrà mọ̀kànmọ́lá. àfa tó ga. ẹ wọ́n ní dààmú wa nígbà tó wá yà sí iná ni. ẹ dákun ọlọ́run kí ẹ tó tẹ̀lé sí òtún dáadáa lè ní ìwà o. àdádálẹ̀ kọ́ o ẹ kọ́ o ẹ̀yin tẹ̀ ṣe àbí ẹ má ṣe mọ́ o. ẹ dákun ọkọ̀ ìdájọ́ ẹ̀ sọ́dọ̀ yín ni. ẹ̀yin tẹ̀ ṣe àbí ẹ má ṣe o. abẹ́ kí ṣé àṣìbìlà abẹ́ kí ọlọ́run adébìlà ṣèdájọ́ ẹ̀ lọ́dọ̀ ara rẹ.
ẹbí òṣèlú ẹni ká má dá ẹ. má sọ dájú ìdájọ́ ìjáde. má sọ jáde sábà sẹ́ni ara rẹ. dàsẹ́bi. ọ̀fẹ́ kí sẹ́wù òsínfìlà ọ̀fẹ́ kírun òdẹ́fìlà thank you. àfẹ́ yìí ìwọ sẹ́wù náà tó ń sífìlà fún. dájọ́ rẹ̀. dájọ́ ara rẹ̀ má sì jáde kọ́ gbọ́dá sí fún ara rẹ̀. àfẹ́ yìí bàbá ìsọgbọ́dá. àṣìṣe sí ọ̀dà. alùpùpù nílé. tọ́ magana ya kare mai zane ya mutu kallo ya kare kowa ya watse. àfẹ́ yìí. akramakumullah. ọba ibẹ̀ òwe tó ọkọ lẹ́ẹ̀kan lọ́wọ́ padà sí. náà. nkaji mai kahu yadda zai je ka. malam. amma ka dubi ya nusi ba kan dusi ba ka taba ya taka dutse ne malam tabbas yana kan dutse. ga shi malami nan. a'a guda uku za ka ce mai. saya. na'am. zina halifa. na'am. babban halifa kenan. nagarin nan. nagari nan. yawa. zuma kuma zina mai ga shi ka malamin kamar minista. kana ji ko baba malam guda uku za ka ce mai akwai malami kamar minista guda akwai mai takarda akwai maga takarda amma duk uku ya kwashe shi la kadai ilaha illallah in ka ce mai malami kamar minista shine in ka ce mai maga takarda shine in ka ce mai takarda in kuma ka ce mai boza shine Allah ya kara maka amin Allah ya kara maka amma Allah ya baka jagora ba addu'a kenan Allah ya rufe maka asiri idan ka riga yi ka ce wa mutum Allah ya bashi jagora shi kenan an gama lafiya la ilaha illallah ẹ má bínú ìyá haúsá mo ṣe máa wà ajá àdúrà. tó o bá gbọ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé. in ka ji makaho ya ce zan jehe ka. ka dubi ya nushi baka ga dutse ba. mo ti tún ìwé fún yín lẹ́ẹ̀kan. bá fọdún bá lóun lè lóko. ka dubi ya nushi baka ga dutse ba. o sì lókùtà lóhùn rẹ̀. ka tabbata ya taka dutse. afọ́jú gbèsè lókùtà ní fi sọ̀rọ̀. ó gbèsè lókùtà ní. yana kan dutse ne. ẹ̀yin sẹ́yìn. ẹ̀yin sẹ́yìn. ọ̀rọ̀ béèrè kì í ti mọ̀. ẹ má béèrè o ẹ má béèrè o. èyí tá a bá sì fẹ́ fún yín náà tó bá ti fẹ́ kọjá là. ẹ tètè kọ́ ẹ kọ́ náà. bí wọ́n ní kọjá là àwọn mọ̀tara yín ní kú èyí sì máa ta ráǹkì tí ó sì máa já lọ́dọ̀ ọlọ́run. àìsí fagídí béèrè rẹ lọ́dọ̀ mòrí di pé bàbá mu wá ó kú lọ́dọ̀ èjì. àbá yìí àbá. wọ́n máa já ráǹkì yín lọ. wọ́n já ráǹkì yín ni. mòrí bí ọmọdé láti ṣé mo sì máa dilẹ̀ rẹ̀. yes. ẹ má jọ kọjá là. ẹ má jọ kọjá là. nígbà mòrí di ni òbí fún mi ẹlẹ́kẹ̀jì àìbéèrè àdíyá àìbéèrè ẹni tó fẹ́ ṣe ní ọjọ́ tèmi àti mo fẹ́ ṣe báyìí fún sí ìwé. àdíyá ìtọ́pá ti mú ìyàwó wa ni. ọ̀rẹ́ àti inú wa. àfa yìí torí pé àwọn kan ní lóòmà àdìsí kí yá ti kaba ní ti amala. kàfọ̀kàfọ̀ àfọkù kàfẹ́ kéèké. insha Allahu malam. komai girman to sai an ga kasan kwano. yawa malam komai bala sai an ga kasan kwano ko kuma balagan busuru wallahi ba zai ci mata kura ba. ina baba Hausa ni lóòmà àdìsí kí yá ti kaba ní ti ya. ẹni tó fún ni fọ́rọ́ gbàgbé wọ́n sàn jẹ́ tó fi lẹ́gbẹ̀rún àgùntàn. lọ́wọ́ lóṣù ti lọ ìtumọ̀ ẹnu. gbogbo ẹni tọ́rọ̀ bá ní kó dìyàn lára yín ẹ fi wọ́n lẹ̀. ẹ fi wọ́n lẹ̀. ayé pé mo rí dípé wá ní òde tí máa di àwa mú wa rí. àyè sì sọ káàkiri bí ẹ bá pọlọpọlọpẹ wa. ní bá sọ pẹlẹpẹ wa ọba ti àtàyìnbó òun náà dà. bẹ́ẹ̀ bá sọ yẹn di ìwọlé kọ́kọ́ ní tó ń gbà. yes. kí ló sọ̀rọ̀ àyè dá. ọlágbára rẹ ló sọ̀rọ̀ rẹ dá. àwa wà lójú. dákun tọrọ Ọlọ́run bó ti yẹ kó rí gangan nu. àbá tó dá. bàbá. orí náà. ọdún tí a sọ lọ́wọ́. Allahu akbar. ẹ má jẹ́ ẹni tó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ o. lórí ìṣáájà ta fẹ́ gbé. àfa wí ìwádìí wọ́n láwọn bàbá ní àti má bá ń fẹ́ àwọn náà. ẹlẹ́gbẹ̀ẹ́ má jẹ́ létí ìbámu. àṣìní dànù. láfarabalẹ̀ sí àṣìjú ilé fún mi. bàbá wa ti lè kán ìdáhùn tẹ́lẹ̀.
parí àṣírí láì parí ẹ̀. náà láì parí ẹ̀. wọ́n ní wọ́n máa ń kà wọ́n ní láṣáká fi. ẹ̀yin ẹ̀ má ṣe iyèméjì lérí ẹ̀ o. wọ́n máa ń ṣáká fi ẹ̀yin ẹ̀ bá ti wá ṣe ìfọwọ́sà. iyèméjì lérí ẹ̀ ó ń tàn ó ti kèfè rí nù. ìsájà méjì ayọ̀ ìsákò bẹ̀ La ilaha illallah. yá aláàtúmọ̀ já bẹ̀ àwọn abẹ́rẹ́sà abẹ́parí ẹ̀. Allah. àṣírí àwọn gbẹ̀rẹ̀gbẹ̀. ọ̀ọ́ làkúnmọ́ aládùúgbò. o lè má dùn lówó tún yìí ọmọ tó kú tó má fi mílíọ̀nù sí wọn náà fi. wọ́n náà fi ṣe ọ̀sìn ní dàgbà tó dórí mi. tá a bá fi mílíọ̀nù sí nǹkan wọn náà fi kò lè ṣe. má kọ mílíọ̀nù jọ. àwọn náà máa bẹ̀rẹ̀ pé kò mo ti ṣe náà tí ìdí mo rí kìíní sí. kò ní yé wọn náà. mo sì ní ma dáko ló kọ́ dáko rẹ̀ sí. Inshallah. abasiri yóò dé tú. wọ́n sì rí ọ̀dẹ̀ tó. èyí tó dáa ju gangan nù. àbá yìí ní ìyàbáwò. àwọn bàbá tí wàá ké ní adágún má fọwọ́ rẹ̀ bọ́jú. lásìtì bá kò. máa rí tí etí mọ́ lábìsí tán bá ti wá sí àfihàn. tán. bàbá tí wàá sí lónìí ṣùgbọ́n ìta àwọn ọ̀pọ̀lọpọ̀ bí lẹ́yìn kí ni wọ́n fi jẹ kí ni wọ́n fi jẹ nínú àwọn èso nínú àwọn èso mo bí ọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀gẹ̀dẹ̀ mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́nà. ọ̀gẹ̀dẹ̀ òmìnir àdáyébá ẹ fẹ́ sọ ọ́ lẹ́nu fa. ẹ mo ti sọ bẹ́ẹ̀ bí mo ti bá wọn yóò dùn mọ́ mi kẹrẹ ọmọkùnmọ́lọ́ kò síbi tá a lọ àti ìrẹ̀lẹ̀ nìkan gbé sọ́mi ìkàlẹ̀ gbé lórí mọ́sálásí tẹ̀ ní gbó sàfihàn àwọn ẹgbà sọ́mi sọ́mi ìkàlẹ̀ àrí sọ́mi. sàbí sàfihàn ìkàlẹ̀. wọ́n sábà wálẹ̀ ọkọ̀ àlejò àbákọ̀ àkọ́ pé wọ́n kọ́ alọ́ fún tàbí tọ́nà ọdún mẹ́wàá ló máa jàbí lé sàwọn. àmín. ẹ máa gbé mílíọ̀nù kalẹ̀ báyìí lójú ọdún kan àbá pẹ́ mílíọ̀nù ọlọ́dún orí bẹ́ẹ̀. àmín. èmi ti bá wọn sáré wọn. àmín àmín. gẹ̀rẹ̀dá ibà làbí jẹ. ọ̀gẹ̀dẹ̀ àdá àní sọ́lẹ̀ méjì o. gẹ̀rẹ̀dá ibà ó sì jẹ́ léraléra ẹ̀kan lóṣù mẹ́ta oṣù ẹ̀kan lóṣù mẹ́ta wọ́n sì kàrọ̀ pé kí ni wọ́n máa jẹ́ mi. wọ́n jẹ́. wọ́n bá ti fún ọ ní nǹkan ní kò lò Insha Allah. àìfẹ́ nìsí Abẹ́ mi sí. wọ́n ti fún ọ ní nǹkan bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ kò lò ó. ẹ̀kan là á jẹ́ lóṣù mẹ́ta. tó bá ti lera kí lè má ti sẹ́fún gbọ́ fẹ́ mọ́ àìfẹ́ nìsí ọ̀gẹ̀dẹ̀ omi mi kúlúbọ̀ tó jẹ́ tàtẹ́yìnbá méjì ẹ̀rọ kankan rẹ̀ pẹ̀lú ìsájà àwọn ọmọ fi ìsá ọmọ fi parí ẹ̀ ọmọ fi sẹ́nu ọmọ kó òkè tán ọ̀sọ̀ sẹ́nu ọkọ̀ kejì ọkọ̀ kejì ọ̀sọ̀ sẹ́nu wọ́n kẹ̀lẹ́ lu àlàdé. ọ̀rọ̀ ajẹ́ méjì kì í tán ọwọ́ ajé kúlẹ̀ wá sa ìsájà ọmọ fi ìsá gbé yẹ 99 Suratul Fatiha lọ́wọ́ fi sọ gbọ́n rẹ̀ ẹ̀yọ̀ kan lọ́wọ́ ajẹ́ ọgọ́rùn-ún. ní dọ́tọ̀ bá ti jẹ òkèlè. ẹ sọ fún ọ pé olówó ni ẹ o. Sọ́ǹgbọ́ o. àmọ́ tẹ́ ẹgbẹ́ rẹ bá ń fi bílíọ̀nù sí nǹkan wọ́n ló sì kí Ìwọ wọ́n. náà ó rí ṣe. Ó ti rí nù. ní ọ̀nà táàsì tó sì gbà máa wá tó sì ní jìyà ọlọ́. Allah. orí náà ẹsẹ̀ méje wọ́n fọwọ́ rẹ̀ bọ́jú wọ́n sì ti bọ́. Sáàmà wo bá ti ṣe ni. wọ́n sì dánú sàṣẹ́. Mọ̀ wo bá ti ṣe. بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم بسم الله الرحمن الرحيم يا نصر الله وفتحه ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم يا نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم يا نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان
tó bá fi bójú ìjọba ti fọṣẹ fojú ọ̀fọ̀ dànù ọlọ́nu tó bá fi sápò tó bá ti gbé ọ̀sán yẹn lásán owó lọ́sẹ̀ dànù. àmọ́ tá a bá ti gbé e thank you. àjẹsára ni ìyá sì kiri sára wọ́n kàn ń gbé ìdá wọlé ọ̀nà tó lè gbà wọlé. mo ti bọ́ ọmọ jẹ máa ṣe. mo lè kasi mo lè kasi. Allah fa. Bọ̀dù wa mú ni o ti tẹ aṣọ kéré ní báyìí. alhamdulillah. àwọn àgbàjá tẹ̀ ń bì. atẹ́ǹtì báyìí. a ti tẹ ọrọ̀ ajé rẹ̀ ní báyìí. àwọn kìlọ̀ fi tẹ. kìlọ̀ fi tẹ. alukóra nìyẹn. o sì kí mi kú eríire. Abba yìí lórí ẹnìkan náà bá ní kọ́ fóònù sọ́wọ́ fún rẹ̀ dákun bàbá náà kọ́ wá kí n tó kó oríire. ẹgbẹ́ oríire bàbá ọlọ́mọdé á ló pẹ́. bàbá akóríire ọlọ́mọdé á ló pẹ́ ọlọ́mọdé ọba àkàlẹ́ àdìsẹ́rí ibú láíláí. bàbá yìí. ọ̀rọ̀ gbogbo lọ́wọ́. Ọlọ́gbẹ̀gbẹ̀ alhamdulillah. Alhamdulillah. Sàrà gbẹ̀gbẹ̀ lásìkò.